Hello, ẹ̀yin èèyàn mi. Ó ga pọ̀. Wọ́n ní Ashley o. Ashley léni Ashley lọ́la. Bí ìtẹ̀kùn àpọ̀kọ̀jẹ́. Wọ́n ní bó ṣe ó lóun ti ronú pé wàdà. Gbogbo wọn. Wọ́n ti kàbùkù, wọ́n ti ń tẹ́ nǹkan tó máa gbẹ̀yìn wọn náà nìyẹn. Wọ́n ní bó ṣe Naomi ṣe wá sáàfin. Wọ́n ní ṣe ló ń bẹ Naomi. Ó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì tó ń bẹ Naomi. Wọ́n ní kì í ṣe Naomi nìkan ló ń bẹ̀bẹ̀ fún, ló ń fún lẹ́bẹ̀ ní ààfin. Wọ́n ní gbogbo àwọn èèyàn ló lọ ń bá ẹjọ́. Òun ti dáríjì ẹ̀yin pé òun ti ṣẹ̀yìn. Kẹ́ dáríjì òun. Gbogbo ààfin pátápátá. Àbùkù ti kàn òun. Gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀. Kọ́ máa wò tẹ̀ṣẹ̀ o. Kọ́ jọ torí Ọlọ́run. Kọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ òun jì. Wọ́n ló tún lọ sọ́dọ̀ pàrọ́pọ̀. The same thing. Wọ́n ló kàn ya gbogbo èèyàn lẹ́nu láàfin pé Ashley ń bẹ̀bẹ̀. Kí ni ìtumọ̀ rẹ̀? Lórí kọ́ dáríjì òun. Pé gbogbo àṣìṣe òun. Kọ́ fi yááfì òun. Gbogbo èèyàn yín mú sóhun. Gbogbo èèyàn pé ẹjọ́ òun tán ti ẹ̀ ń rò. Bó ti pọ̀ jù. Òun á decide pé ṣé kìí ṣe pé ìyà ló ń bọ̀ fún òun lélẹ̀ tí gbogbo èèyàn hate òun. Wọ́n ló ṣàìdédé kàn bẹ̀bẹ̀ kiri. Wọ́n ní Fárọ́pọ̀ ní gbogbo ẹ̀yin tí wọ́n ló ti kọ́kọ́ pé Naomi ìyẹn Fárọ́pọ̀. Wo ọ̀ká lọmọ yìí o. Ẹ má jẹ́ ó ṣayín o. Ó tún ń bẹ̀bẹ̀ láti tún ṣu àwọn nǹkan míì jọ tó tún fẹ́ scatter. Ṣé máa gbọ́ Fárọ́pọ̀? Fárọ́pọ̀ àgbàlagbà ni. Wọ́n ní nǹkan tágbàlagbà bá wà ńlẹ̀ẹ́lẹ̀ tó wò lókèrè lórí igi. Bí tọ́mọdé bá gun igi náà kò lè rí nǹkan kan. Òun lọ̀rọ̀ àwọn àgbà. Wọ́n ní Fárọ́pọ̀ ni tí Naomi bá dára lẹ̀ fún. Pé èṣù ni o. Kẹ́ sá fún o. Ẹ má gbà o. Gbogbo ó ṣe sọ pé òun kẹ́ dáríjì òun kẹ́ dáríjì. Pé irọ́ ni. Bó fẹ́ accumulate àwọn iṣẹ́ ibi kan kó tó wá ta ọfà yẹn bá àwọn èèyàn. Pé kán sá fún. Torí tẹ bá rí èṣù kẹsà. Wọ́n ní Fárọ́pọ̀ wá bẹ̀bẹ̀. Wọ́n ní ló bá ń ké òun ti ronú pé wàdà. Òun ò ṣe kà mọ́. Òun ò ṣe bí mọ́. Òun ò ṣọ̀tẹ̀ mọ́. A ní ìtumọ̀ eléyìí. Ṣé ẹ mọ̀ pé àwọn oníṣẹ́ ibi yẹn? Sátánì máa ń lò wọ́n. A máa rán wọn níṣẹ́ ibi. Àwọn náà wá pretend pé káwọn mọ̀ ṣe bí pé bóyá àwọn dára. Wọ́n ní Fárọ́pọ̀ ní ẹ gbọ́dọ̀ dára lẹ̀ fún. Wọ́n ní Ashley. Kí ló fẹ́ fà? Wọ́n á bèèrè pé kí ni ìtumọ̀ nǹkan tó ṣe Ashley tó fi di pé ṣe ló ń bẹ̀bẹ̀ kiri ààfin. Wọ́n ní pẹ̀lú omijé ni o. Wọ́n ló ń sun kíní kan ẹkún. Wọ́n ní àdúrà ní ń gba agbára kọ́. Ó ti sọ fún Naomi pé kó ṣọ́ra. Gbogbo wọn pátápátá. Wọ́n yìí ń bọ̀ wá fẹnu wọn gbolẹ̀. Gbogbo ìwà ìkà wọn, gbogbo ìwà ibi wọn. Kò tí ì wá sí ẹni títí ẹ̀ ń dùn mí jù ní Mariam. Kí ni Mariam tó fẹ́? Kí ló fẹ́ kí Naomi ṣe fún un? Naomi tó jẹ́ pé ọmọ yẹn Ọlọ́run ti ń gbé níjà. Mi ò rí irú ẹ̀ rí. Kò ń bínú. Jẹ́jẹ́ ló ń lọ. Jẹ́jẹ́ ló ń ṣe. Ẹnìkan á sọ pé òun tẹ́ ta fèlèfèlè. Ó ní ikú tí ń gbọ̀n òun. A wá lọ tọ́ ẹni àmì òróró Ọlọ́run. Láìṣẹ́ láìrò. Wọ́n máa ṣe ṣégè fún ọmọ yìí o. Ó dà bẹ́ẹ̀ náà. Nígbà tí Ọlọ́run bá máa dé. Wọ́n nígbà tí Ọlọ́run bá máa dé sáàfin yẹn. Wọ́n bá wọn káàánú. Ẹni tí ò mọ bí
ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀. Even ẹni tó tiẹ̀ mọ ìbẹ̀rẹ̀ nǹkan tó ń ṣe wọ́n. Ó ní pé kí ni a bá wọn káàánú. Bẹ́ẹ̀ ni, ṣé gbogbo ìwà ipá kí Naomi wà láàfin kán mọ̀ọ́mọ̀ kán dẹ̀ kí ìfọ́tí lu ọmọ yẹn, kán mọ̀ọ́mọ̀ kán dẹ̀ dẹ tàkúté lẹ̀ fún, kán yàyàyàyàyà àbí kán mọ̀ọ́mọ̀ kán lọ dènà dé, kán mọ̀ọ́mọ̀ kán fi ìyà jẹ. Mélòó ni Naomi fẹ́ sọ, mélòó ni Naomi fẹ́ kà ní gbogbo oríṣiríṣi nǹkan tó ti ṣe fún láàfin. Àbí tí Tádéníkáwò máa ṣeré nínú ààfin, tá a sì lè máa kidnap ọmọ yẹn tó máa lọ fi pamọ́. Àbí tí òun àti Mariam tó máa sọ wípé wọ́n máa kí ọmọ yẹn mọ́lẹ̀, wọ́n á ní kó wá, wọ́n á ní kó force kan fún lóúnjẹ, wọ́n fún léèwọ̀ jẹ, wọ́n fọmọ yẹn léèwọ̀ jẹ. Àwọn pípù yẹn, wọn ò tí ì rí nǹkan kan bá rọ́pò. Ó ní kẹ́ ẹ ṣọ́ra yín o, ẹ sá fún o torí èṣù láàlú ni. Ǹjẹ́ kìí ṣe nǹkan tó tọ́ sí náà fi ń nù bẹ́yìn pé kí wọ́n sá fún tó ní iṣẹ́ ibi ni kó má bàa fi rẹ́dẹ̀rẹ́dẹ̀ ra yín lọ́wọ́. Ọ̀kadà ni kó má bàa ṣàyìn. Pé ikú ni kìí ṣàrùn, ìyẹn Ashley. Oh my God. Nǹkan bẹ́ẹ̀. Nǹkan tó máa gbẹ̀yìn wọn gbẹ̀yìn nìyẹn. Wọ́n ní àgò Naomi ló máa dé adìẹ wọn gbẹ̀yìn tógo bá jẹ́ tọlọ́run. Ẹbí olórin Tèmítọ́pẹ́ náà sọ pé òun náà àwọn kan tiẹ̀ ti ń bú mi, wọ́n ní repentance wo ni olórin Tọ́pẹ́ fẹ́ repent. Àmọ́ṣẹ́ Ọlọ́run ó dẹ̀ lè repent, ó lè repent torí ẹ fi pé ojúbọ̀rọ̀ kì í gbọmọ lọ́wọ́ èkùrọ́. Ó ní bí ẹ̀mí yẹn ṣe ń ṣe wọ́n lára tán lè fi sọ pé àwọn fẹ́ yí padà, kán ronúpìwàdà, kán kọ iṣẹ́ ẹbú tó ń ṣe. Torí Ọlọ́run bó ṣe wà yẹn, Ọlọ́run sọ fún wa pé lóun ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ kó ronúpìwàdà. Ìyẹn náà wà ńkọ́. Tẹ́lẹ́ṣẹ̀ bá ti ronúpìwàdà ló bá tán. Kí ló dé tí ò ní ronúpìwàdà? Ẹ ṣáà jẹ́ kó jẹ́ pé genuine ìrònúpìwàdà òun ni wọ́n fẹ́ ṣe. Genuine repentance ló bá parí torí Ọlọ́run dídùn inú Ọlọ́run láti mú gbogbo wọn change sí ìwà rere torí ó ti sú wọn. Ẹ wo irú Mariam yẹn pẹ̀lú gbogbo ìwà pálapàla tó hù. Ó tún lọ adopt àwọn ọmọ ìbejì wá sí pé jẹ́ kí n ṣe ọkùnrin. Ṣé òun Ọlọ́run dá lọ́lá tó yẹn tó máa dìídì fún lọ́kùnrin méjì sínú ẹ̀ why? Tó dẹ̀ máa sọ pé yes kó lọ fi threaten àwọn tó wà láàfin pé tán bá ti rí ẹ kán máa bọ̀wọ̀ fún ẹ pé ìwọ ni ọlọ́lá jùlọ, ìwọ ló rí ojú rere Ọlọ́run jùlọ, ìwọ ló ní oore ọ̀fẹ́ Ọlọ́run jùlọ, ìyẹn Mariam. Wẹ́ ṣá, kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àtúbọ̀tán oníṣẹ́ ibi ṣó máa dá. Bíbélì sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. Níbo náà tí wọ́n fẹ́ jí ni? Just like that. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sọ fún wa pé nǹkan tá a gbọ́ ní internet space pé wọ́n gbogbo wọn tó ń bá ronúpìwàdà. Òru ń bọ̀ wá níwájú tí ẹnìkan tí kò ní lè gbé apá tí kò ní gbẹ́sẹ̀. Ó ga wọ́n lóru ń bọ̀ wá fún ẹni tó gbogbo wa ò ní lè máa ṣiṣẹ́ tí apá ò lè ránṣẹ́ mọ́, tí gbogbo gàlìgàlì tó máa fọ́ túútú tẹ́kọ̀ọ́ máa ranjú lẹ̀ báyìí. Apá ò ní ṣe é gbé, ẹsẹ̀ ò ní ṣe é gbé. Wọ́n ti gbàgbé gbogbo gàlìgàlì. Ẹ jẹ́ a tètè ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá share, ẹ bá like.
Mo ní kí n tún wá mú orí tẹ̀yìn wá fún yín kẹ́ tún mọ bó ṣe ń lọ. Ẹ ṣé gan-an ni ààbò Ọlọ́run á dájú lórí wa o. Àánú Ọlọ́run á péye o. Ẹ jọ̀ọ́ o, ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe, kẹ́ ẹ bá fi gbogbo ìtókù sí comment section. Ààbò Ọlọ́run á dájú lórí ẹ̀yin olólùfẹ́ mi. Nǹkan kò ní ṣe mí lórúkọ Baba àti Ọmọ àti ti Ẹ̀mí. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan-an, ẹ ṣé tẹ́tí sí wa. Láyọ̀ o.